A kú dédé àkókò yìí o, ìròyìn yàjóyàjó ni mo wá ṣe sí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún sọ̀kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àlùbọ́sà jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn èròjà tí àwọn èèyàn fi ń ṣe oúnjẹ ní gbogbo ìgbà o. Àwọn oúnjẹ bíi ẹ̀fọ́ rírò, ọbẹ̀ sísè, àsà díndín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ń lo àlùbọ́sà sí o. Yàtọ̀ sí pé wọ́n fi àlùbọ́sà kan èròjà oúnjẹ o, ó tún jẹ́ ọ̀kan pàtàkì lára èròjà tó mú nǹkan oúnjẹ ta sánsán. Àìmọye ìgbà tí owó àlùbọ́sà ti lọ sókè o, tó sì tún wá sílẹ̀ láàrin ọjà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2024 tá a wà yìí. Owó àlùbọ́sà sì tún ti lọ sókè lọ́dún 2024 ju bó ṣe máa ń lọ sókè láwọn ọdún tó kọjá lọ. Èyí sì ń jẹ́ kí àwọn èèyàn máa kọ ominú o, tó sì tún jẹ́ kí ìyàlẹ́nu lórí ohun tó fa bí owó àlùbọ́sà ṣe lọ sókè ní gbogbo ìgbà àti ìgbà tí owó rẹ̀ yóò padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Ìwádìí fi hàn wípé ẹgbẹ̀rún lọ́nà igba sí ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà ni wọ́n ń ta àpò àlùbọ́sà kan báyìí o. Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n sí ẹgbẹ̀rún lọ́nà ogójì ni wọ́n ń ta àpò àlùbọ́sà náà tẹ́lẹ̀ láwọn bíi oṣù díẹ̀ sẹ́yìn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ pé kò sóhun tó fà á o bí owó àlùbọ́sà ṣe fò sókè lọ́dún 2024 kọjá òjò tó fa omíyalé lásìkò òjò lọ́dún yìí. Ọ̀kan lára àwọn àgbẹ̀ ní Nàìjíríà tó bá oníròyìn sọ̀rọ̀ ṣàlàyé pé omíyalé ba àwọn àlùbọ́sà jẹ́ púpọ̀ lọ́dún yìí o. Ṣáájú Gátà, òǹtajà kan tó ń ta àlùbọ́sà, jẹ́ kó di mímọ̀ pé omíyalé ṣọṣẹ́ burúkú o, tó sì dá wàhálà táwọn èèyàn ń kojú rẹ̀ lásìkò yìí sílẹ̀. Lọ́dún yìí, ọ̀pọ̀ òjò ló rọ̀ tó sì ba àwọn àlùbọ́sà tí a gbìn sínú oko jẹ́ gidi gan-an. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọdún Kérésìmesì tó wà lóde ó tún jẹ́ ọ̀kan lára ohun tó ṣokùnfà wàhálà bówó àlùbọ́sà ṣe fò sókè di iye tí a fi ń ra àlùbọ́sà ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀kànlénígba sí ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀nlénígba náírà ní Kánò, tó tún ní í ṣe pẹ̀lú bí àwọn àlùbọ́sà ọ̀hún bá ṣe tóbi sí o. Láwọn ìlú kan lẹ́kùn gúúsù bíi Port Harcourt, owó tó dín ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rinlénígba ni wọ́n ń ta àpò àlùbọ́sà ńlá o. Nígbà tí wọ́n ń ta àpò àlùbọ́sà kékeré láàrin ẹgbẹ̀rún lọ́nà ọgọ́jọ sí ọ̀ọ́dọ́sàn náírà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún sọ̀kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè Àwọ̀tán. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas tí mo jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Jígí Alára. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.